Hello, welcome to my channel. It's great to be here with you today. It's good to have you with me too. Yes, today I want to talk about something in Yoruba. Tí Yorùbá ń pè ní ẹ̀kọ́. Ẹ̀kọ́ fún àwọn ọmọ wa láti mọ̀ wípé gbogbo nǹkan tó ń dán kọ́ ni wúrà. Ẹ̀kọ́ fún àwọn ọmọdé láti tètè mọ̀ wípé tó ò bá tiẹ̀ ní nǹkan kan lọ́wọ́, ó sì lè di ẹni ńlá. Nítorí tá a bá fún àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ yìí láti kékeré, wọ́n ti mọ̀ ọ́ sí inú wọn. Wọn ò ní máa wò wípé torí pé bàbá mi ò lówó, mi ì lè ṣoríire. Torí pé ìyá mi ò lọ́rọ̀, mi ì lè ṣoríire. Tá a bá ti kọ́ wọn láwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ wọn wípé ìwọ gangan fúnra ara ẹ, ohun mẹ́ta ló gbọ́dọ̀ ní. Tó bá ti ní àwọn nǹkan mẹ́ta yìí, o ti lówó, o ti lọ́lá. Tó bá ti ní àwọn nǹkan mẹ́ta yìí, kò sí bí o ṣe lè figagbága pẹ̀lú ẹni tó wà ní ìlú òyìnbó o, àbí ẹni tó wà nílé o, àbí ẹni tí bàbá ẹ̀ jẹ́ olówó o, àbí ẹni tí bàbá ẹ̀ ò bá tiẹ̀ ní nǹkan kan. Kí làwọn ohun mẹ́ta yìí? Ohun kìíní, òun ni orí. Téèyàn bá ti ní orí, níní orí tí mo sọ ni wípé kórí ẹ̀ pé, kó mọnú rò, kó mọ bá a ṣe ń mú ení mọ́ èjì láti pa gbogbo ẹ̀ pọ̀ kó wá dodidi. Tó ṣe wípé ó mọ nǹkan tí ó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe àti bí ó ṣe yẹ kó ṣe. Tí ò ní ìdí kẹ́ni kankan ṣẹ̀ṣẹ̀ máa wá bá ronú. Ẹni tó bá ti lè dá ronú fúnra rẹ̀ pé eléyìí dà fún mi, eléyìí dẹ̀ tún dà fún mi, ó yẹ kí n lè ṣe eléyìí. Irú ẹni bẹ́ẹ̀ kò sí ni. Ó ti ní nǹkan kìíní láti ṣoríire. Ohun kejì ni pé tó bá ti lẹ́sẹ̀. Ẹni tó bá ti ní ẹsẹ̀ méjì tí nǹkan kan ò ṣe, tàbí tó ní ọ̀nà àti rìn kiri, ọ̀nà àti gbéra ẹ̀ lọ láti bí sí ibi tọ̀hún, láti kúrò ní ojú kan bọ́ síbi kejì. Ó ti ní àwọn èròjà nǹkan tó yẹ kó fi ṣoríire. Torí ẹsẹ̀ ló máa fi lọ síbi tó máa ti ṣe rere. O ò lè jókòó sí yàrá kó ní pé oríire ń bọ̀ wá bá ẹ. O ò lè jókòó sí yàrá kó ní pé òun retí kó máa gbére ayọ̀ ẹ bọ̀. O gbọ́dọ̀ fi ẹsẹ̀ ara ẹ rìn jáde, kó fẹsẹ̀ ara ẹ rìn wá lọ ni. Tó bá wá dọ̀hùn, wà wá fi orí ẹ, wà á fi wò pé ṣé nǹkan tí mo fẹ́ leléyìí, ó yá, mo fẹ́ lè. Nǹkan kẹta tó ṣe pàtàkì ni ọwọ́. Tọ́lọ́run bá ti fún ẹ lọ́wọ́, ṣé bọ́wọ́ la máa fi ṣiṣẹ́? Ọwọ́ la máa fi ro. Nǹkan tó ọpọlọ wa bá rò, ọwọ́ la máa fi ṣe. Nǹkan tí ọgbọ́n wa bá gbé jáde, ọwọ́ la máa fi tò. Tó bá ti ní ọwọ́ láti fi tò gbogbo nǹkan tó bá lè rò lọ́kàn, tàbí gbogbo nǹkan tó bá lè pinnu pé ó dáa àbí kò dáa, kò sí ni èròjà ẹ ti pé. Àti ṣoríire ẹ, ó wá kù sọ́wọ́ ẹ báyìí. Kò dìgbà tí bàbá kan bá lówó rẹpẹtẹ, tàbí tí ìyá kan bá lówó rẹpẹtẹ, owó tiwọn ni wọ́n ní. Ìwọ náà gbọ́dọ̀ ṣiṣẹ́ fún owó tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn. Ìwọ náà gbọ́dọ̀ wá bó ṣe máa dáa fún ọ gan. Yorùbá ní àṣekún lowó. Téèyàn bá kówó sílẹ̀ tó pọ̀, tó wá mú ẹyọ kọ̀ọ̀kan bẹ̀ lójoojúmọ́, kó tó mọ̀ owó yẹn á tán. Tó ò bá ti fi kún. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bó ṣe ń fi ní kún ló ń fi méjì òun yọ ń bẹ̀, tàbí tó bá yọ méjì ń bẹ̀, wàá fi mẹ́rin padà, owó yóò ní tán. Àrọ́mọdọ́mọ ẹ á tún rí lò ń bẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá gbójúlé pé bàbá mi lówó lọ́wọ́, ìyá mi lẹ́ṣin lẹ́ẹ̀kan, Jíò Fágúnwà sọ wípé tó bá gbójúlé wọn, ó tẹ́tán ni mo sọ fún ẹ. Nítorí pé o ò jìyà fún owó yẹn, o ò ṣiṣẹ́ owó yẹn, o ò ní mọ̀ ọ́ lò, ìlòkulò ni wàá lò. Tó bá wá lò nílòkulò, kíá àwa dá. Tó bá wá dá, àwa gbẹnu sókè. Ìyẹn fáwọn ọmọ olówó tó bá ní ẹṣin lẹ́ẹ̀kan. Ẹni tí ò wá ní nǹkan kan tó wá ń sunkún pé ó yẹ kó òun ní pé ká lóun ní òun ò bá mọ iye, òun náà ò bá lè ṣe bí ẹni ọmọ olówó. Àìfẹ́ kan ṣe ni. Tọ́lọ́run bá ti fún ẹ lórí láti ronú, tó fún ẹ lẹ́sẹ̀ láti fi rìn, tó gbéra ẹ débi tí wàá ti ṣoríire, ìwọ fi ọwọ́ ẹ ṣiṣẹ́ tó dáa, wàá rí wípé wàá ṣoríire ni. Èyí jẹ́ ìmọ̀ràn fún àwọn ọmọ tí wọ́n rò wípé àtàpátá dìde ni mí,
àwọn òbí mi ò lówó lọ́wọ́. Ọmọ mi yẹn máa tiẹ̀ bínú sáwọn òbí ẹ̀, á ní àwọn ìyá yẹn wọ́n wá bí òun sí ibi tí ò sówó. Ọlọ́run mọ nǹkan tí ó rí kó tó fi ẹ́ sí ìdílé tó wà. Bí ó dẹ̀ ṣe wà ní ìdílé yẹn, bóyá wo lọ́lọ́run fẹ́ lò láti gbé gbogbo wọn ga. Gẹ́gẹ́ bí ọmọ, ṣe ipá tiẹ̀, múra síṣẹ́ tiẹ̀, lo ọpọlọ ẹ, lo ẹsẹ̀ ẹ, lo orí ẹ, lo ọwọ́ ẹ, kó o fi ṣe rere. Má fara wé pé tèmi náà bá jẹ́ ọmọ olówó ni. Àìmọye ọmọ olówó tó ń bọ̀ wá di ọmọ tálíkà nítorí pé ìgbà tówó yẹn bá tán tí wọ́n ṣe kún, ìgbà yẹn lówó yẹn máa run down. Àwọn olówó àná kan wà tó ṣe pé ìgbà tí wọ́n ní owó gbogbo wa la mọ̀ wọ́n, gbogbo wa là ń gbọ́ pé tí àgbàná bá wọnú owó yẹn, àgbàná á jẹ, á mu, á tún á bọ́ta. Kò dẹ̀ ní sí ìmú kankan lára owó yẹn gan ò lè tán. Ṣùgbọ́n láyé ìsìn ńkọ́, nígbà tí bàbá yẹn kú ńkọ́, èyí tó kọjá tó ju àgbàná lọ, ó wọ owó ò tiẹ̀ wá di nǹkan kan mọ́. Àkàn tiẹ̀ wá gbúròó àwọn ọmọ wọn mọ́. Oníkálùkù wá dúró nínú ilé ẹ̀ jẹ́ nítorí pé kí ni, àṣekún lowó. Téèyàn ò bá ṣekún, ó máa tán ni, kò sí bó ṣe pọ̀ tó. Ẹ jẹ́ ká múra sí ọ̀rọ̀ àwọn ọmọ wa o, gẹ́gẹ́ bí òbí. Ẹ jẹ́ ká máa ṣí wọn létí wípé kì í ṣe gbogbo ìgbà ni dádì àti mọ́mì máa wà fún wọn láéláé. Àwọn náà gbọ́dọ̀ mọ iṣẹ́ wọn ní ọ̀kúnkúndùn kí wọ́n ṣe fúnra wọn. Ìgbà yẹn lẹ́yìn gan lè sùn nínú ibojì pé mo rọ́mọ fẹ̀yìn lẹ̀ fún. Nígbà tá bá dàgbà, tá bá darúgbó ni o. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ọmọ ní àkẹ́bàjẹ́ tí ò jẹ́ kó yé ọmọ yẹn wípé bó wà nínú ọlá, o gbọ́dọ̀ mọṣẹ́ ṣe, bó sí nínú ọlá, o gbọ́dọ̀ mọṣẹ́ ṣe. Irú wọn máa ń jẹ kàkán ẹ̀yìn o. Èèyàn gbọ́dọ̀ fi kọ́ ọmọ. Tọ́mọ bá ti mọ̀ wípé àti bàbá mi lówó àti bàbá mi ò lówó, èmi náà gbọ́dọ̀ wá ọ̀nà tí màá fi lówó tèmi. Kò sí ìyọnu fúnru ọmọ bẹ́ẹ̀. Torí tí òbí bá tiẹ̀ lówó tiẹ̀ lọ́tọ̀, òun náà ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀. Èyí ni iye ọmọ o. Kì í ṣe pé kẹ́ẹ̀kan máa fi owó kẹ́ ọmọ lákẹ́bàjẹ́ tàbí kọ́mọ má tiẹ̀ ní nǹkan kan kó tún wá máa sunkún pé ẹ bá ti lówó, ó yẹ kẹ́ ẹ lówó, gbàtẹ́ ẹ̀dẹ̀ ti lówó yẹn kó náà jókòó kájọ máa jìyà lọ. Ẹ̀jọ́ ní kúrò lójú kan ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó dá wọn, ó ti dá wọn pé. Ó dẹ̀ ti mọ nǹkan tí wọ́n máa dà, ó ti fún wọn ní gbogbo èròjà. Ẹlòmíì gan abarapá tó jẹ́ wípé kò ní apá kò lẹ́sẹ̀, ó ní akíkanjú ju ẹlòmíì tó pé lọ. Ẹlòmíì tí ò lápá tí ò lẹ́sẹ̀, ó ń pa owó ju ẹlòmíì tó lápá tó ní gbogbo ẹ̀ lọ. Ẹlòmíì ya arọ, ṣùgbọ́n owó tó tún ní lọ́wọ́ náà ó tún ya arọ. Torí wípé kí ni, ọgbọ́n tọ́lọ́run fún ó ń lò ó dẹ̀ fi ń rówó. Ẹlòmíì àwa lọ́wọ́, á lẹ́sẹ̀, á ní gbogbo nǹkan. Á ní àwọn òbí òun ò lówó, so kò sí bóun ṣe fẹ́ lówó. Èrò kúkúrú leléyìí o. Ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ mọ́ o. Ẹ jẹ́ káwọn ọmọ wa mọ̀ wípé kò sí ipò tí a lè wá sáyé, a lè sọra wa di ní ńlá tá a bá múra sọ́rọ̀ ara wa. Thank you for watching my video. Please feel free to share, like, and then comment. I would like to read from you and hear and see what you think of my videos. Thank you. Bye.